gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò Ìjì Òwúrọ̀. À ń tẹ̀síwájú lórí ètò yìí. Ọ̀rọ̀ Ọlọ́run tá a gbọ́ lẹ́ẹ̀kan, àdúrà tí mo gbà náà ni pé yóò ṣàyè wa láǹfààní. À ń tẹ̀síwájú. Kí ni tó tún kù tá a fẹ́ ṣe? A tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni fìtílà sí ọ̀nà wa. Bá a bá ṣe ń gbọ́, àdúrà tí mo gbà náà ni pé yóò máa mú wa tẹ̀síwájú sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì máa di ẹni ńlá nínú ìgbàgbọ́ wa. Ǹjẹ́ bá ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run báyìí, mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé. Ẹ gbé bíbélì yín torí pé a máa ṣí bíbélì láti mọ ohun tí Ọlọ́run ń sọ. Pẹ̀lú mi, àwọn náà ni ìránṣẹ́ Ọlọ́run alààyè wòlíì àgbáyé ni tí gbogbo ènìyàn mọ̀. Àdúrà tí mo sì gbà náà ni pé gbogbo iṣẹ́ ribiribi tí Ọlọ́run gba ọwọ́ wọn ṣe yóò máa tẹ̀síwájú náà ni. Orúkọ wọn náà ni Prophet, kí n tún sọ ní Yorùbá, Wòlíì Samuel Oluyode. Mo ti kí yín káàbọ̀ sórí ètò. Ṣé dáadáa lẹ dé lónìí o? Àlàáfíà la wà. Àdúpẹ́ o, kí àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú wa, yóò sì máa wà pẹ̀lú wa lórúkọ Jésù. Ẹ ṣé o sà, ẹ káàbọ̀. Ẹ bá mi kí àwọn èèyàn wa káàbọ̀ sórí ètò. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, a kí yín lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. A dẹ̀ dúpẹ́ pọ́lọ́run dá wa sí dòní. Olúwa ṣe. Oṣù tuntun lélẹ́yìí. Àwọn kan tiẹ̀ máa ń bẹ̀rù ẹ̀ pé ẹ̀mbà ṣùgbọ́n tó bá jẹ́ pé ó wà ní ti Olúwa kò yẹ kẹ́rù báyìí. A dúpẹ́ wọ́n mú wa wọnú oṣù yìí láyọ̀. À lórúkọ Jésù, ọ̀rọ̀ náà tá a fẹ́ gbọ́ lónìí á mú wa yege, á mú wa yẹ, á mú wa lọ́lá, á mú wa lọ́rọ̀, á mú wa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ìtúsílẹ̀ á máa wà náà. Mo dẹ̀ gbàdúrà báyìí fún ẹni náà tọ́lọ́run rán mi sí. Etí inú ẹ̀ á ṣí. Àmín Jésù. Ojú yẹn á là. Àmín Jésù. Wàá lè ṣe bẹ́ẹ̀ mímọ́ ṣe fẹ́. Àmín Jésù. A ó pè níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Jésù agbára wa. Àmín. Àmín. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tó ká bọ́ sínú ohun tí ẹ̀mí mọ́ ti pèsè kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn ènìyàn tó ń wò wá lójúmọ́ máwòrán. Ṣé ẹ rí mà, bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ṣe wà, ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí, májẹ̀mú ìpè. Ẹni tí ó bá ní àǹfààní láti gbọ́ wa lénìí, kó má fi ṣeré. Kó má fi ṣeré, kó dẹ̀ kó mú ìgbàgbọ́ ẹ̀ dání, kó pe ẹni tó lè pè báyìí. Nítorí pé ọ̀rọ̀ yìí ó ní nánú, ó ní ìtúsílẹ̀ inú, ó ní ìṣíníyè pẹ̀lú agbára Ọlọ́run. Ìdí òru kan ni mo kàn wà. Ó wá dàbẹ́ ni pé èmi àtọ̀rẹ́ mi kan ń sọ̀rọ̀. Mi ò mọ̀ pé ojú oorun mo wà. Àṣọ rẹ̀ tó ń bá mi sọ̀rọ̀, ẹ̀mí mọ́ ló ń bá mi sọ. Láti inú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni mo ti lajú. Ẹ̀dùn mo rò pé mo bá yẹn. Ó wá yé mi pé mo wá ń gbọ́ covenant of calling, májẹ̀mú ìpè. Láti ibẹ̀ adẹ̀ ń bá mi sọ̀rọ̀ yẹn lọ. Mo dẹ̀ kọ gbogbo ọ̀rọ̀ náà. Ó tó bí abala bíi 10 sílẹ̀. Ó ní Ọlọ́run fi rán mi ní sáà yìí. Májẹ̀mú ìpè la fẹ́ sọ̀rọ̀ lé lórí. À mú díẹ̀díẹ̀ torí a lè kò sọ̀rọ̀ ọjọ́ kan. Kì í sọ̀rọ̀ ọjọ́ kan. Tá a bá wo ìwé Amos orí 3 ẹsẹ̀ 4, ó ní lẹ́yìnbó, ó ní can two work together except they agree. Bẹ́ẹ̀ ni májẹ̀mú ṣe rí. Tó bá fẹ́ sọ májẹ̀mú èèyàn sí ènìyàn wà, májẹ̀mú ènìyàn sí Ọlọ́run wà. Bíbélì ní Yorùbá ó ní májẹ̀mú láíláí, májẹ̀mú titun. Ìyẹn mi pé Bíbélì tó wà lọ́wọ́ ẹ tó mú lọ church á kọ́ kó o lè wà ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run ni. Tá a bá pè ní ìwé ìyè, ẹni tí ò ní májẹ̀mú, tí ò gbé májẹ̀mú dání kó wo bó ṣe tọ́ bó ṣe yẹ ní ìlànà ti Ọlọ́run sí ayé ẹ̀, kò lè ní benefit, àwọn àǹfààní tó wà nínú ẹ̀ kò lè nítumọ̀ sí ẹ. Wàá máa wo pé Mr. ó ń là, ó ń lu. Wàá rẹ́lòmíì ara ẹ̀ ò yá, ó dẹ̀ mọ̀. Á dẹ̀ wá ní Ọlọ́run dẹ̀ wò mí sàn. Wàá máa dàbí pé báwo tèmi ò ṣe rí bíi tẹ́ni yìí. Ìhà tó kọ sí yàtọ̀ sí ìhà tó kọ sí. Ọ̀rọ̀ kan wà, ó ní onígbàgbọ́. Ìyẹn mi pé ìgbàgbọ́ wà nínú ohun tó lè jẹ́ kí májẹ̀mú dúró kó tún jẹ́ àǹfààní fáyé wa. Kò sí bó ṣe fẹ́ ṣe. Ọ̀rọ̀ náà dẹ̀ ní pé ọ̀rọ̀ Olúwa tún jẹ́ wípé old rugged cross ni. Àgbélébù ni. Àgbélébù láíláí ni.
o lè fi pé torúkọ ẹ ti ń lo BlackBerry or iPhone kó fi padà ìgbàlódé ò lè padà májẹ̀mú ni ìgbà yẹn wàá máa gbọ́ èmi ni Olúwa bí kò yí padà ohun tó ń tà láti sọ fún ẹ pé èmi ni bí mo ṣe wà pẹ̀lú Mósè ó sọ fún àwọn ènìyàn májẹ̀mú mo sọ yìí bí mo ṣe wà pẹ̀lú Mósè mo máa wà pẹ̀lú ìwọ Joshua torí Ọlọ́run májẹ̀mú ni mí. Mósè pẹ̀lú májẹ̀mú tí Ọlọ́run bá dá kí wá ni kí n sọ fáwọn tó o pè mí báyìí sí wa kí ni kí n sọ fún wọn pé o jẹ́ ó ní èmi ni tí ń jẹ́ èmi ni ó wá sọ fún nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé bí èmi ṣe wà pẹ̀lú Mósè màá wà pẹ̀lú rẹ Joshua ìyẹn mi pé extension májẹ̀mú tó wà pẹ̀lú Mósè ó lọ sórí Joshua. mo ń bá èèyàn kan sọ̀rọ̀ ọjọ́ kan mo ní òṣùpá dúró ní àjà lónìí fún Joshua wòlíì wo ló gbọ́ kó tún ṣẹlẹ̀ sí onírọ́ mo pẹ̀lú wòlíì kankan àbí ẹnìkan tá a pè torí ìpè tún póríṣiríṣi ìpè a pè bí ìránṣẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ ó wà ìpè gbogbogbò wà ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tá a dẹrù wíwó lé lórí èmi ò fún yín ní ìsinmi wà lọ́dọ̀ Ọlọ́run ìyẹn fún gbogbogbò so ìpè tí à ń sọ yìí fún gbogbo wa ni ìpè fún onírúurú wà ìpè tó yàtọ̀ wà ṣùgbọ́n kò sẹ́ni tá a pè ibi tá à ń lọ nìyẹn. ìpè gbogbogbò wà ẹ wá sọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tá a dẹrù lé lórí ìpè kan nìyẹn gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹni tó ń wò mí tí ò lọ ṣọ́ọ̀ṣì báyìí sí wa ìpè wà lórí ẹ̀ láti jẹ́ kó darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run lónìí ó ní ò lọ tèmi ẹ má bá wí ó lè nídìí ìṣọ́ mi ò bá ẹ wí torí bó tiẹ̀ tún ṣe ń wò mí gan ìmúláradá Ọlọ́run àmì agbára ẹ̀ ó ń wọnú ilé yẹn lọ bó ṣe ń wò mí ìtúsílẹ̀ ń wọnú ilé yẹn lọ bó ṣe ń wò mí òrà àánú gbà bí mo ṣe ń sọ fún lóòtú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èèyàn kan mo lọ preach níbì kan ìgbà tí mo dẹ̀ ṣe ṣòru yẹn pẹ̀lú wọn èmi ni guest minister a ṣe iṣẹ́ yẹn tán a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a kúrò ńbẹ̀ àti ẹ̀gbọ́n nǹkan kan bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí èèyàn kankan torí máa ń dá kéèyàn mọ̀ pé ó ṣiṣẹ́ ìránṣẹ́ níbì kan wọ́n sọ pé ìjọ tó wá yẹn àwọn nǹkan kan wá ìṣẹ̀lẹ̀ àti ẹ̀mọ̀ torí àfi síbẹ̀ mọ́ ṣùgbọ́n mo wá pàdé wọn lẹ́nu bí mo ṣe ń bọ̀ mo pàdé ìkànnì wọn tó ń sọ lójú mọ́mí jí o wọn pé mo ti sọ̀rọ̀ ẹ fún yín pé ẹ̀gbẹ́ ẹ̀yìn máa ń ro mí máa ń dùn mí o tẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún mi ṣùgbọ́n látijọ́ tí bàbá yìí ti wá tó preach tó dẹ̀ sọ ká fọwọ́ síbi tó ń dùn wá tó pàṣẹ látijọ́ yẹn dè ní ó sọ lójú àwọn ọmọ ìjọ wọn tó rán lórí òkè ni wọ́n dẹ̀ pàdé mi lọ́nà Ọlọ́run ṣeun adúpẹ́ fún yẹn torí ẹ̀ mo pàṣẹ tó bá jẹ́ pé tí mo sọ yìí ò ń ṣe irọ́ bó ṣe ń fọwọ́ síbi tó ń dùn ẹ́ yẹn bó ṣe nígbàgbọ́ yẹn ohun gan tí ènìyàn lè ṣe tí Ọlọ́run májẹ̀mú ìpè tó pè mí lè ṣe kó dá sí ọ̀rẹ́ fáwọn tó wò mí níbí lọ́hùn yẹn àtẹni tó fẹ́ sọ fún tó ṣẹ̀ fẹ́ wọlé tó bá bá wa lẹ́nu ẹ̀ lórúkọ Jésù mo fi ìpè mo fi gbàdúrà fún ẹ májẹ̀mú ìpè tó wà lórí mi lórí ayé mi mo fi gbàdúrà fún ẹ lórúkọ Jésù wàá rọ́nà lọ. àmín Jésù. fún ẹ̀rù tó máa ń ba àwọn èèyàn ní òpin ọdún fún ẹ lórúkọ Jésù wàá la ọdún ìjà. àmín Jésù. tayọ̀tayọ̀ ni wàá la ọdún ìjà. àmín Jésù. ògo ìkẹyìn á dára ju tiwájú lọ fún ìwọ tó ń wò mí lórúkọ Jésù. àmín Jésù. àtèmi àti ẹ ẹ̀mí mímọ́ ayà wá sí mímọ́. àmín Jésù. àtèmi àti ẹ àárọ̀ náà lọ. àmín Jésù. fún ẹni tó ń wá báwo màá ṣe ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta kò mọ bí ó ṣe ṣe ó ti dàrú lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ wa ní ìgbà ìpọ́njú kò dà sí ọ̀rẹ́. àmín Jésù. ní orúkọ Jésù àṣẹjáde báyìí mo gbàdúrà fún ẹ ìtúsílẹ̀ àní kó wọnú àgọ́ yẹn lọ kó wọnú àgọ́ yẹn lọ kó wọnú àgọ́ yẹn lọ wàá gbà ní àsìkò yìí torí á ṣẹlẹ̀ wàá sì mọ̀ pé Jésù ni Olúwa ògo ni forúkọ Olúwa Jésù agbára wa. àmín àmín àmín. mo ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ni. pé ìpè gbogbogbò wà. bẹ́ẹ̀ni. ìpè onírúurú sì wà. bẹ́ẹ̀ni. ìpè gbogbogbò ni pé a pè gbogbo wa ká wá gba ìgbàlà lọ́wọ́ Kristi Jésù àti jẹ́ńtàlì àti onígbàgbọ́ àti ẹlẹ́ṣẹ̀ òun ìpè yẹn wà fún. ẹ wá ní ìpè onírúurú
ìpè onírúurú yẹn ká tún bọ́ sí orí ìpè onírúurú. Mo ti sọ ti bàbá wa Mósè, mo sọ ti Joshua. Tá a bá wo Psalm 80 verse 1, ó ní òun dá Jósẹ́fù bí agbo. Ó lòun dá Jósẹ́fù bí agbo. Ọ̀rọ̀ yẹn ni pé òun Ọlọ́run dá Jósẹ́fù bí agbo. Ṣùgbọ́n nígbà tá a kéré tá a máa ń lọ sí Sunday school, ọ̀rọ̀ Jósẹ́fù dàbí ẹni pé àwọn ẹ̀gbọ́n ìkà ni wọ́n. Aya Pọ́tífà tó fẹ́ bá lò, obìnrin yẹn ó dàbí ẹni pé kì í ṣe Ọlọ́run ló dá, abògojẹ́ kan ni. Ìgbà tí mo gbé